ẹ̀ka kílẹ̀ fi ṣe ẹ kàwé à ń sọ pé kẹ́ support bàbá Akíntóyè ká jẹ́ kí ìrìnàjò yẹn kó yá ẹ̀ ń sọ pé condemn passport ẹ wá gba tèmi lọ́wọ́ mi ẹ wá gbà lọ́wọ́ mi ẹ já sáré gbọ́ látọ̀dọ̀ bùdá wa Yorùbá freedom ká tó wá wọnú màá fi ti Kẹ́mi Bádénàkì ẹ sẹ́yìn àkọ́kọ́ lọ gbọ́n tí káàdì ẹ̀ mọ̀ lásọ ẹ bá wa ṣe ní kíákíá torí pé mo dúró sí o ò fẹ́ràn Ìgbòho o rẹ̀ fẹ́ràn bàbá Akíntóyè it's as simple as that kò ń sọ̀rọ̀ pé wọ́n ṣe passport bó ṣe wù yín ni pé ẹ̀yin ni kẹ́ máa control àwọn tó wà nílé mo dẹ̀ máa ń sọ fáwọn diaspora lè control àwọn tó wà ní Nàìjíríà àwọn náà ẹ̀jẹ̀ kan náà ló ràn lára gbogbo wa àwa kọ̀ wà lọ́kì pa wà labroad ni it's as simple as that táwọn náà bá wà labroad wá ṣe the days ní UK ni Nàìjíríà ló jẹ́ ká máa mọ crayfish bend ni gbogbo àwọn tó wà nílé ẹrù pé wọ́n fẹ́ ṣiṣẹ́ ni wọ́n fẹ́ ṣiṣẹ́ Nàìjíríà ló kò jẹ́ kọ́ríṣẹ́ ìyẹn náà ni gbogbo jágbajàgba tó pè rẹ̀ ní Professor Moyo tó ń sọ kábàkábà tó fi sọ lóye terrorist kalẹ̀ Nàìjíríà ni ẹlòmíì tó bá ti send $100 sáwọn èèyàn. ó ti wá dójú ẹ̀ báyìí o former governor Ekiti State Fayose ó fi ọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lórí restructuring nígbà tí bàbá Akíntóyè náà ń jà fún freedom Yorùbá nation ọ̀rọ̀ tí wá lágbára o ọ̀rọ̀ bá Ọbásanjọ́ tó jẹ́ ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ àti àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá Fáyọ̀ṣe fi ọ̀rọ̀ tó gbóná ránṣẹ́ sí wọn lórí ibi tọ́rọ̀ Nàìjíríà dé àti lórí ọ̀rọ̀ restructuring tí wọ́n ń pariwo pé kódà níṣe ni wọ́n ń threaten àwọn nígbà yẹn pé kí àwọn má sọ̀rọ̀ lórí regional government ẹ̀yin èèyàn wa báwo ló ṣe máa jẹ́ gangan kí ni àwọn àṣírí tí Fáyọ̀ṣe tú nínú fọ́nrán yìí kí ló sọ nípa àwọn àgbà ilẹ̀ Yorùbá tó ń gbàbọ̀dẹ̀ fún ilẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ kí ilẹ̀ Yorùbá ó tẹ̀síwájú ẹ gbóhùn lẹ́nu former governor Fáyọ̀ṣe nínú fọ́nrán yìí kẹ́gbóhùn tó sọ lẹ́kùnrẹ́rẹ́ lórí àwọn àgbà ilẹ̀ Yorùbá àti Ọbásanjọ́ pàápàá lórí ọ̀rọ̀ restructuring àti ilẹ̀ Yorùbá nation. Ẹ̀yin ni ìṣòro tá a ní. Ẹ̀yin ni ìṣòro tá a ní. Torí bí ẹ̀kùn ajá bá ń gbé tó bá kẹ́sì lẹ́yìn tó bá kó ẹkùn sẹ́yìn ajá tó bá kó ẹkùn sẹ́yìn tó fajá jagun. Ẹkùn ajagun bí ajá ni tí wọ́n jọ pa wọ́n papọ̀. Ṣùgbọ́n bí èèyàn bá gbẹ́kùn síwájú tó ká kíká sẹ́yìn ajá jagun bí ẹkùn. Ẹja dúró ẹ̀kọ́ ilẹ̀ bàbá wa lélẹ́yìn. Bọ́lá bá ti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣẹyà gàgàrà báyìí torí pé ọ̀rẹ́ ò fẹ́ òótọ́ bẹ́ẹ̀ èèyàn ò bá lè ṣe é ó ló kò ṣeé ṣe ibi tá a dúró sí àwa lè ṣòro ara wa gbogbo ìpàdé tá a ṣe tó dáa báyìí táwọn àgbà Yorùbá wà bíi àwọn lọ́balọ́ba àwọn orí adé tí wọ́n wà bíi àyẹ̀tù wá rí àwọn tá a fi ń pèlò lórí wa ó bọ̀ síwájú tẹlifíṣàn ìdóni ìsọ̀sẹ̀ ọ̀rọ̀ yóò wọ́pọ̀ lọ́wọ́ o kò sọ́kọ lọ́wọ́ ọ̀rọ̀ rẹ̀ o ṣé ní àwọn ogun tó jà wọ́n ogun ìdílé ni ogun àjọbí àwọn tó wà pẹ̀lẹ́ kan bí wọ́n lè Yorùbá yìí tí ẹ bá lè ṣàkíyèsí ìwà kan wù ìwà burúkú ni tí wọ́n nìkan ni wọ́n ń lù. ọ̀sán kọ́ bá lọ bẹ́ẹ̀ bá ẹ̀gbọ́n mi ò fẹ́ yìí. tí wọ́n nìkan ni wọ́n ń lù ní gbogbo sáà tán fi lòjọba nílẹ̀ Yorùbá wọn ò kọ́nà Abíọ́lá ní. Abíọ́lá jẹ́ àjàgà nítorí Yorùbá ó kú kò síbi tí wọ́n ti wọ́n nà Abíọ́lá ní. àfàwọn ni. Ẹ̀wọ̀ ìwọ gbogbo ìdàdá ìdá yìí ara ilé wa tún bọ́ sínú tẹlifíṣàn àdìgò rẹ̀. Ibi tá a há sí náà àwọn náà ni àgàlátà náà
sómi gbogbo ọ̀tá yóò bá ọlọ́wọ́ yí wọn sómi. Àwọn ò lọ mọ́ ọkọ̀ bá ń lọ títí tó bá yà á lòun ò lọ mọ́ àlọ́ mọ́ nígbà sọ ni pé rìsọ́sọ́rì yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ò tiẹ̀ wọ́n túmọ̀ ẹ̀ kò yé wọn torí pé tó wọn ni èrò àkóbì ìyá tayọ àti lọ bọ ẹrú ọ̀rẹ́ yìí àti lọ wá ń ṣà wọ́n ti kọ́ yóò wá lọ pátápátá ìran bàbá ọlọ́run dáwọ́ lọ́wọ́ padà àbálẹ́ ìyẹ̀kú dáwọ́ lọ́wọ́ padà bí wọ́n ṣe dìde ẹ̀rẹ́ tó lọ gbèsè wọn nítorí òótọ́ ṣùgbọ́n àwọn tó bá bẹ́ẹ̀ dé tẹ̀lé òòrè lálàáfíà. Ọlọ́run ló yìí lọ́wọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ni pé gbogbo mi lẹ́yìn àgbààgbà sọ̀rọ̀ ni mo fọkàn sí o ibẹ̀ mo dúró sí mo fara mọ́ mo lẹ́sẹ̀ bẹ́ẹ̀ bá a bá máa lọ síwájú ibi tá a wà yìí lọ ẹ dìde ẹ túra mú ẹ má bẹ̀rù ohun tí ò ní pa ni ò ní padà pa ni ẹni lọ́wọ́ wò wá pẹ̀lẹ́ ò ní ká ẹni bẹ́ẹ̀ wọ ilé ìgbé mi sínú omi tó ń sàn mi ò ní lọ orí ajá kì í wọ mi ẹni ẹgbẹ́ mi sínú iná ọ̀rọ̀ mi ó jà sí sẹ́ńdọ̀tì mẹ́sàgì àti àbẹ́bí nílò ẹgbẹ́ mi sínú ògìdì ń bàbá ní dáadáa sínú rẹ̀ ọlọ́wọ́ rẹ̀ yìí lọ́wọ́ kò sí ọ̀nà àbáyọ there is no alternative. No part 2 kò sí àdúlùmọ́là á padà sí region mi nígbà tí aráàlú bá fi wà ìjọba tá a bá sọ pé ẹni ṣubú aráàlú bá fi wà ìjọba bẹ́ẹ̀ bá gbàgbé wọ́n pè pàdé kan káàkiri nígbà kájọ sọ̀rọ̀ yìí náà ni. Sọ̀rọ̀ ń parí náà lórí stéètì nìkan ká sọ̀rọ̀ ẹ̀kọ́ lè bí àwọn gómìnà tí ò sí bí ó níbi tágbára gómìnà wọ́n ti gbé kìnìún gbogbo àwọn tó ń ṣàrẹ̀ wa wọ́n ti sọ̀rọ̀ àwọn ní kìnìún ibi déyìn kan bá ti fẹ́ sòótọ́ báyìí wọ́n ti wá wọ́n dẹ̀ bẹ́ẹ̀ àwọn adé bẹ̀ ibi tí wọ́n ní kí tẹ̀tẹ̀ bá tẹ̀ ibẹ̀ ni wọ́n á tẹ̀ ọlọ́run ọba á gbà wá lọ́wọ́ ẹni tó ń fẹ́ ní tipátipá tọkàn wa ọ̀fẹ́ ẹgbẹ́ tí mo bẹ̀ yín ni pé ẹ ronú jinlẹ̀ o aláàlẹ́ ẹni lọ tẹ́ ẹni bíbélì ló sọ báyìí bí ẹ bá ti sọ̀rọ̀ báyìí lábẹ́ lórí tẹlifíṣàn ìpàdé pàdé gbogbo wàhálà tẹ̀sí wọn á ní we don't want destruction sọpọlọ wà náà tó sọ yìí ó sọpọlọ ibi tí aláàlú bá lọ lèrò máa ń lọ ibi tí àwọn èèyàn bá lọ ní kó o lọ ibi tí Yorùbá bá ń lọ ní kó o lọ ẹ̀yin náà máa láàlẹ́ wa tí mò ń dákọ̀ òun ò ní fẹ́ dárúkọ ẹ̀ ọlọ́wọ́ á pẹ̀lú yín ilé Yorùbá ò ní bàjẹ́ ẹ má gbàgbé èmi fẹ́ jà rẹ o àá máa sọ tó bá yá. tó òun lẹ ti gbọ́ yìí o ẹ̀yin èèyàn wa ẹ ti gbọ́ gbogbo àtótónu ẹ ti former governor Fayose ṣe nínú fọ́nrán yìí ẹ̀rí pó lágbára ẹ̀rí bó ṣe tú ọ̀rọ̀ kalẹ̀ tó ṣe gbogbo ẹ̀ lóríṣiríṣi tó yànnàná gbogbo ọ̀rọ̀ bí àwọn àgbà ilẹ̀ Yorùbá kan tí kì í ṣe gbogbo wọn bí wọn ti ṣe jẹ́ kí ilẹ̀ Yorùbá kó sún síwájú bó ṣe yẹ kó sún síwájú ọ̀rọ̀ rẹ o ẹ dá sí ẹ drop comment and remember to like share and follow us thanks for watching á lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page yìí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70
25475427 plus 2347025475427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu